àṣẹni tí ò bá láròjinlẹ̀ tí ò ní ìrírí tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ó mọ̀ bá wọn pòwe wípé ẹni tí ò bá dá sọ fún ni tọ́run rẹ̀ lákọ̀ọ́kọ́ wò. Ìgbà míì Ọlọ́run máa ń ṣe é tó ṣe wípé ẹni tí ò dá sọ fún ni tí ò dá sọ bo ni òun fúnra ìgàn ò ní lásọ lára. Ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni nínú fọ́nrán pásítọ̀ S.O. Ọládélé tí mo mú wá lọ́tẹ̀ yìí. Ẹ máa gbọ́ bí pásítọ̀ yìí ṣe jẹ́rìí sí àwọn iṣẹ́ ìyanu lọ́lọ́kan òjọ̀kan tí Ọlọ́run gba ọwọ́ late wòlíì Obadare ṣe. Bí wòlíì ṣe lajú afọ́jú pẹ̀lú omi ògùn ojú, eléyìí lágbára, kàyéfì gidi leléyìí. Kódà wọ́n sọ̀rọ̀ nípa wípé Prophet Ayo Babalola gan àwọn gan ní àwọn ìpèníjà kọ̀ọ̀kan tó sì jẹ́ wípé bàbá yìí Ọlọ́run gba ọwọ́ wọn ṣe àwọn iṣẹ́ ìyanu lọ́lọ́kan òjọ̀kan tó sì dùn àwọn èèyàn nínú lóríṣiríṣi. Kàyéfì leléeṣẹ́ ẹ̀yin èèyàn. Ẹ tún bá àwọn nǹkan fìdílé po kí yín káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television bó lójú ọjọ́ lọ́dọ̀ tí yín. Ẹ tún jẹ́ àjọ wo fọ́nrán yìí ká gbọ́ gbogbo àlàyé tí pásítọ̀ S.O. Ọládélé ṣe. Kẹ́dẹ̀ máa bá mi fòpinion yín sí comment. Ọ̀rọ̀ church má pòwe fún mi, I don't want to hear. When it comes to church issues, don't give me proverbs. Ọ̀rọ̀ tí ìsọnù ẹ má jà fòwe wa. No word is missing now. Don't let us find it by proverbs. Bá sọ̀rọ̀ ọjọ́ ìlú máa pòwe mọ́ pòwe rán dandan. Kí lọ̀rọ̀ Ọlọ́run wí? What says the Bible should be the matter. Let me say this. Shari, let's read the Bible. I don't care. Public opinion will not bother you when you have read the Bible through and through. Bí o bá ti ka ọ̀rọ̀ Ọlọ́run lónú àti lóde, ọ̀rọ̀ fún àwọn ènìyàn kò ní yọ lẹ́nu rárá. Baba Babalola had his challenges before he died. Babalola ó ní àwọn ìpèníjà rẹ̀ kó tó kú. Those who knew him said Baba had some wound that was not healed before he died. Àwọn tó mọ̀ bàbá mọ̀ pé bàbá ní egbò kan tí ò jiná títí bàbá fi kú. I know Baba Medayeshe, he had a wound on his leg before he died. Bàbá Medayeshe náà ní egbò tiwọn ṣáájú ikú wọn. Baba Olutimehin, you know what happened to him? Bàbá Olutimehin mọ̀ tó ṣẹlẹ̀ sí bàbá náà. It was at the age of 65 that he remarried when all the children had died and mama. Nígbà tó bá pé ọmọ ọdún márùndínláàádọ́rin ló ṣe tún gbéyàwó ṣe nígbà tí gbogbo ọmọ ti kú àti mọ̀mọ́. Baba Akande's eyes were never open before he died. Ojú bàbá Akande kò mọ̀ láti tí bàbá mà fi kú. Mo gbé ní Àkúrẹ́ fún ọdún mélòó kan nígbà tá a jáde Bible College ní 1974. Mo tún ṣiṣẹ́ ń bẹ̀ lọ 74, 5, 6, 7. You know that the Bible College in Akure is very close to Kosheunti. Lójú mi, lójú wa báyìí rí, àti rí nígbà tí the late wòlíì Obadare tó ń wàásù tó yàn ogun. Ó kàn kí ló èèyàn ńlágun ọdẹ yàn ogun, ó yàn ogun dànù. Lára àwọn tó jókòó wájú afọ́jú ni ojú ẹ̀dẹ̀ là nígbà tó ogun bá lé lára. I live in Akure for years after my schooling in 1974, 75, 76. I was there physically present when our father, late Prophet Obadare, was ministering and he was sweating. He just used his hand to do the sweat like this. One of the people that sat in the front was a blind man, and when the sweat touches his body, he got his sight again. Lójú mi kò ṣe ohun tí kọ̀ọ̀la mò ń rìn kọjá níbi vestry náà ti attend sáwọn onírúurú oníṣòro tẹ́nìkan gba ìríran ẹ̀ bàbá ní ìwọ gba tiẹ̀ ní ó dẹ̀ work out like that ṣé Ọlọ́run la ojú Abádàrẹ tó fi kú ni tó máa ẹ máa wá pòwe rán dandan ẹni tí ó bá daṣọ fún ni tó bá ti kọ́ lónìí nísìnyí láàjò lórí wọ́n mọ̀ kankan torí pé àmọ̀rọ̀ Ọlọ́run Námánì ọmọ ọ̀dọ̀ Námánì sẹ́ẹ́ kaba tó ń wọ̀ tí ìyá fún yóò ti yẹ̀ léjìká rẹ̀ torí oversize ni ó jẹ́ ṣùgbọ́n ọmọ ìyá sọ pé tí n bá ní kí n sọ fún màmá nìsín pé Ọlọ́run kan bẹ ní Israeli wọ́n béèrè pé ń bọ́ Ọlọ́run yẹn wà o nígbà tó ń mú wọ lẹ́rú wá sí ibi torí pé ẹni tí ó bá dáṣọ fún ni tọrùn rẹ̀ láwọ̀ ẹ̀yẹ já mọ́ sọ́sọ́kúsọ ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run ọmọ yẹn ní kò sí tó kàn mí bí o bó bá lajú rẹ̀ lẹ́tàn fi mímú lẹ́rú òun náà lọ́lọ́hun òun lọ lágbára ìṣòro yẹn ò ní jẹ́ kí n má sọ nípa rẹ̀. ó sọ fún màmá Námánì there is a God in Israel. Ọlọ́run dẹ̀ ṣe. In your challenges, in your trouble, in your suffering, you can still tell about the power of God. He's able to do it. Yes. The word of God says so. Anchor yourself in the word, not in the philosophies, vain, philosophical, logical sayings of this world. That small girl in the house of Naaman, never mind, because the gown on her will be oversized because the woman gave it to her. But she didn't say because God opened his eyes and she was taken as slave that she will not talk about God to Naaman. She told Mrs. Naaman that, Mommy, if Daddy can go to a country, there is a God there that can heal Daddy. He said it and God proved himself. He never minded that.
Tell people the word of God. Don't mind the philosophical saying of the world. If you are rooted in the word of God, you don't be bothered by the philosophy or the proverb of cultures. Number 3, let us anchor ourselves in the power of God. You remember they cast 4 anchors. Yes. Number 3, the power of God, the anchor of the power of God. Ẹ má gbàgbé ìdákọ̀ró mẹ́rin ni wọ́n sọ sílẹ̀ ní ìdí ọkọ̀. Ẹ jẹ́ ká fi ìdákọ̀ró ìkẹta ká fi gbé ara wóró tún ṣe ìdákọ̀ró agbára Ọlọ́run. The Bible says, not by might, not by power, but by my spirit, says the Lord of hosts. Bíbélì pé ìṣe nípa ipá tàbí nípa agbára bí kò sí nípa ẹ̀mí mi ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. And by spirit, you know, there is nothing we can do without his power. Èyí tó sọ pé kò sóhun tí a lè ṣe láìsí agbára rẹ̀. When we anchor ourselves in the power of God, we come to the realization that with men things may be impossible, but with God all things are possible. Bí a bá fi agbára Ọlọ́run ṣe ìdákọ̀ró fún ara wa, a ó wá ṣe àwárí pé pẹ̀lú ènìyàn a ò ní lè ṣe ohunkóhun, ṣùgbọ́n pẹ̀lú Ọlọ́run ohun gbogbo yóò jẹ́ ṣíṣe fún wa. It is still possible for the work to go on and be effective. Ó ṣe kí iṣẹ́ náà kó máa tẹ̀síwájú kó sì dúró re. God wants us to look at him for intervention in any situation. Ọlọ́run fẹ́ ká máa wo nìkan fún ìdásí ní àyíká ìdáwó wa. He is still the God that saves, Òun ni Ọlọ́run tó sì ń gbani là. that heals, Òun ló ń wo ní ìsàn. that delivers. Òun ló ń tún ní He sílẹ̀. does all this by his power. Òun ṣe gbogbo kan yìí nípa agbára rẹ̀. Can his power meet our need yet? Yes, it can. Ṣé agbára rẹ̀ sì lè bá ìní wa pàdé? Bẹ́ẹ̀ ni ó lè bá wọn pàdé. Be encouraged by depending on the power of God. Anchor yourself in the power of God. There's nothing God cannot do. Ẹ mú ara yín lọ́kàn lé pẹ̀lú agbára Ọlọ́run, kò sóhun tí agbára rẹ̀ kò lè ṣe. Today, Lónìí, many of us seem to have lost sight of this the power of God we're talking about. ọ̀pọ̀ wa lónìí la ti sọjú nù nípa agbára Ọlọ́run tá à ń sọ nípa rẹ̀ yìí. You know, when you look at yourself Bí o bá wo ara rẹ and your situation, àti ààyè tó o wà, and maybe you're working in that very difficult condition. bóyá òun ṣe ní ààyè tí ó há gágá tó le. Maybe some people are making it ahead of you. Bóyá àwọn kan tiẹ̀ ti làlùyọ ṣáájú rẹ̀ Or nínú some iṣẹ́ people are náà. saying there is no way here. I'm going to trample over you. Wọ́n ti wá sọ pé kò sáàyè ní òun ó tẹ̀ ọ́ rì mọ́lẹ̀ ni. kábíyèsí elédùnmarè ọ̀rọ̀ lẹ́gbọ́ látẹnu pásítọ̀ S.O. Ọ̀ládélé yìí wọ́n ṣẹ̀ ní láti sọ fún yàn gan téèyàn fi mọ̀ wípé agbára Ọlọ́run ó ń bẹ lára àwọn bàbá yìí bẹ́ẹ̀ ni wọ́n ń bọ́ lọ́hún sọ̀rọ̀ Ọlọ́run sì ń dá wọn lóhùn. ẹ̀yin èèyàn wá kí ni opinion ti yín ẹ máa sọ sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DJ Naija online lórí Facebook, link kan wà ní comment section fídíò yìí tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa náà lórí YouTube ẹ máa bá wa click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like and share ètò kó máa lọ lórí ayélujára ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.